èrè lọ́wọ́ olóòkú ní mi o mi ò kì í ṣàìmọ̀ fẹ́ni bọ́ọ̀dì nígboro ẹni náà ò mọ̀ mi bóyá ṣẹ̀ṣẹ̀ dé ni mo lọ́wọ́ yìí sí fújì yàrí pé mi ò fi jánu ọlọ́run tó dẹnu ní búburú àti sáwọ́ ó ti mọ ohun tẹ́nu ó jẹ́ àwọn ọmọ ẹ̀dá ènìyàn làmọ́ pẹ́nuṣẹ́ lágbára tó àfi kéré ẹnu agogo nìkó ẹnu lẹ́bọ̀ agogo nìkó ẹnu lẹ́bọ̀ ṣáàtì ó yẹ wà ní social media. ẹ̀mí sí nǹkan tó mélòó báyìí. nípa wà pa lọ́bí àmì 28 years. 28 years ẹlẹ́kọ̀ọ́ mẹ́lẹ̀ ti ṣe. ẹlẹ́kọ̀ọ́ 8. mélòó mẹ́jọ ẹ dárúkọ wọn. expectation àṣẹ wọ́n ṣe àṣàdù everlasting àṣẹ photocopy àṣẹ swagger àṣẹ senior bank àṣẹ social media. ṣe wo ló fún lórúkọ kan bẹ̀. wọ́n ṣe àṣàdù. olórí wọlé kan bẹ̀. wọ́n ṣe àṣàdù onípa àtàkù ẹ̀ṣin kò ní jẹ́ káṣí ó ṣubú ìró ẹ̀ṣin kò níwé mẹ́ṣí lọ́rùn ìyá ọmọ bàbá ọmọ oníjójó tọmọ oníjójó lẹ́ẹ̀tọ́ mo ti kọ́yàwó olólùfẹ́ mi ò oníjójó tẹ̀lé mo sọ pé tẹ́ bá àwọn ọmọ ìtọ́ba dúró wọ́n bá yapa sọ́wọ́ ọ̀tún o bàtẹ̀ yapa sọ́wọ́ òsì o ẹ̀wò wọn ò bá wa láwa o ọkọ lọmọ tún bá jábí lọ́wọ́ jó wọ́n ti mọ̀ ọmọ ọmọ mi lókì ọmọ bọ́ká lókì o wà ní ẹ máa lọ làgbo mọ́lẹ̀ sẹ́ o yàgò tiwa ẹ máa lọ làgbo mọ́lẹ̀ làgbo wa. tó fáwọn olólùfẹ́ yín kí lè fẹ́ sọ fún wọn. àwọn olólùfẹ́ wa dúpẹ́ fún wọn àwọn dúpẹ́ gan torí wọ́n ń dúró tiwa omega náà ṣì máa bàbá yìí ọlọ́dún máa ràn wọ́n lọ́wọ́ àbẹ̀tà tó ń gbé káwọn olólùfẹ́ wa kó máa padà lẹ́yìn wa kó máa gbé wa síwájú ọlọ́wọ́ máa ràn wọ́n.